Ẹ kú ojúmọ́ o, ṣe dáadáa la yí. Bọ̀dá akọ̀wé àti ìdí ìlẹ̀kẹ̀ gbogbo yín mo kí. Àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́ àròjìrè láàrò àníràrò dànù. Ilé wo ò ní jóná, dẹ̀dẹ̀ wo ò ní jóná, ọmọdé eléyìí ò ní kú, àgbàlagbà eléyìí ò ní ya wèrè o, á dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo ewé yìí. Ṣé ẹ mọ̀ pé ewé méjì ni mo kó sẹ́gbẹ̀ẹ́ ara wọn? Ẹ̀gbẹ́ rẹ̀ ń bì yìí ẹ máa rí ewé aparun. Ewé tẹ́ kọ́kọ́ rí tó sì bògàdà yìí là ń pè ní ewé gẹdú. Mi ò mẹ́kọ tẹ́yìn ń pè lọ́dọ̀ yín o. Ewé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wà lápá ọ̀tún yìí òun là ń pè ní ewé tíì. Àwọn onígẹ̀ẹ́sì ń pè ní lemongrass. Ewé tó sì kẹta là ń pè ní ewé bamboo tree, ewé aparun tó odòògùn. Ṣé rí kábíyèsí ọlọ́run máa sọ fún wa pé àìmọye nǹkan ọlọ́run kó tì wá ṣùgbọ́n àmọye rẹ̀. Ẹ wo ewé yìí, ewé lemongrass kọ́ o, ewé gẹdú tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí. Tẹ́ ẹ bá mú ewé yìí lásán ẹ jó ní ẹ̀ bá lóhùn ní ọ̀sà ẹni ọ̀dà àsóyìn kọ́ máa la ọ̀sà ọ̀dẹ̀ òun gbàgbé, ọ̀gbẹ́nu yóò dùn òun gbàgbé. Ẹ wá já ewé yìí kọ́ pọ̀ ẹ kó sínú kòkò. Ewé tíì lemongrass ẹ kó sí, ewé ọ̀parun tútù ẹja ẹ kó sí, ẹ bomi sí kẹ̀sì ẹ máa mú àwo gba àrùn ni. Ara máa dùn mí nínú egungun kìnnì kan ọlọ́run lọ́ba àwòsàn o. Ṣùgbọ́n fún wa nílà káyè ó sì kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ewé àánú ni mo wí o, ń pé ewé ẹ̀jẹ̀ o, ewé àánú lè ta filẹ̀ fún wa yìí o, kìí ṣe ewé ẹ̀jẹ̀ o. Ṣé àpẹ́ ń pé ẹgẹ́rì kìnnì kan ẹ ṣe kẹ́ máa mú mọ̀nà. Gbogbo kúrọ̀kúrọ̀ tí máa ṣèyàn nú ara ọlọ́run yóò lò ní sábàbí fún ọ. Ọ̀dà púpọ̀, ọ̀dà tewé tàgbà nílò. Gbogbo màjèsí inú ilé ẹ̀ máa lò ẹlòmíì ilé màmá tó máa màjèsí o, ọmọ wẹ́wẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ẹni wọ́n máa mú ẹ tó máa wá gbọ́, ẹ máa gbọ́. Ṣé rí ewé gẹdú yìí? Tẹ́ ẹ bá lọ wò níbi tí ó ti wù ẹ rí àwọn àṣẹ̀ṣẹ̀yọ rẹ̀ tá à ń pè ní ọ̀mùnú, èyí tí ètí gbó bẹ́ẹ̀bẹ̀bẹ̀bẹ̀ báyìí. Ọ̀mùnú yìí tẹ́ ẹ bá fọwọ́ kàn yọ dàbí ìgbà tí ẹ̀jẹ̀ bá yíyàn lọ́wọ́. Kábíyèsí ọlọ́run. Ẹ mú ẹ kó jọ kẹjọ pọ̀ kẹgún papọ̀ mọ́ kánbílálà. Ẹni tó bá ní nǹkan oṣù òun tó bá dé kì í pọ̀ tàbí inú máa rún ọkọ̀ tó rí máa lọ́ọ́ fi lo ẹ̀kọ́ gbígbóná. Lágbára ọlọ́run ó dúpẹ́ fọlọ́run. Tàbẹ́ni tí bá ń wojú olúwa ọ̀mùnú rẹ̀ tó ọjà yẹn kàn lọ pẹ̀lú kánbílálà máa fi lo ògì gbígbóná ọ̀tán. Ìhun tó rọ̀ mọ́ kéèyàn má rọ̀ mọ́ bí pọ̀ o. Tá a bá ní ká gbé láti gbèrè a lè má ti láàrin wákàtí ká máa sọ lọ ni. Ṣùgbọ́n a máa dá wa lẹ́kọ̀ọ́ lórí ìyẹn náà àti ohun tá a lè máa lò sí. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o.
àwọn àgbo tá a máa ṣe sílé tí èèyàn máa lò lóòrèkóòrè lélẹ́yìí. ṣẹ́rí kí ni tí mo wí tí mo ní ẹ̀ẹ́gùn pẹ̀lú kọ́ńbílálà yìí, ìwọ obìnrin tó ti ń wọ tó ti lé ní 40 tó sì fẹ́ tètè pé kó wọ menopause tí nǹkan oṣù dágbére máa lò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +234803298 +234803298 lẹ́ẹ̀kan sí +2348133155111 +2348133155111. tẹ́ ẹ bá pe nọ́mbà yìí dàrẹ́tì méjèèjì tí ó bá lọ ẹ pè mí lórí wàsáàpù méjèèjì yọ sọ̀rọ̀ ẹ jẹun fún yín nọ́mbà àbẹ̀nẹ̀ kan +22954651928 +22954651928 gbogbo àwọn nọ́mbà náà lẹ̀ ń wò yìí. mo wá fi nọ́mbà kódè fún àkànṣe. Ìkòròdú ni mò ń gbé o. ọba ti dé Kòròdú garage wọ mọ́tò oníwọ̀ lọ báyé kú oníwọ̀ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tán. ṣùgbọ́n ní pẹ́ kú òun bẹ́ẹ̀ o láti máa lọ ọ̀dọ̀ tèmi náà o torí ohun tí òjá máa fa àdírẹ́sì lẹ́mọ́ ní wọ́n máa ka wọ́n ètò kó òun bẹ́ẹ̀ àkó òun bẹ́ẹ̀ o torí mò ń wí o àhá kò sì jẹ́nu yọ̀ọ̀yẹ̀ wá kò ní yẹ lẹ̀ ń ta fẹ́ Elédùà yóò ṣe fún wa èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa tọ́ ire o ire kàbìtì ire kàbìtì nílé gbogbo wa o.